ọ̀ọ́bí ojú tí kẹ̀lẹ̀bẹ̀ wọ̀ ó fẹ́ ké gbogbo ẹ̀yin wíwí kí n má sọ pé gbogbo ẹ̀yin wèrè tẹ́ ẹ gbẹ́sìn rù ẹ jáde kẹ́ ẹ wá wo ẹ̀sìn gbogbo ẹ̀yin mùsùlùmí tipátipá mi ìbú gbogbo mùsùlùmí ìbú mùsùlùmí o ṣùgbọ́n àwọn èyí tó jẹ́ wípé wọ́n sọ ẹ̀sìn Saudi Arabia wọ́n wá gbé lórí gẹ́gẹ́ bí ẹ̀sìn ilẹ̀ wọn ẹ wo ẹ jẹ́ kó wá kẹ́kọ̀ọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ fáfàní ìwọ tí ò bá mọ̀ Saudi Arabia ti bà ojú Nàìjíríà jẹ́ dó Nàìjíríà ní kọ́kọ́ wọ́n bojú ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́ńtì míì náà jẹ́ ṣùgbọ́n Nàìjíríà yìí wọ́n dá a fàní ṣíkún nítorí ọmọ pé Nàìjíríà they are fucking mad ọ̀sìnwé ènìyàn ló pọ̀ nínú wọn Saudi padà bojú Nàìjíríà jẹ́ o bóyá lẹ mọ̀ tẹ́ ẹ̀ bá tí mọ̀ ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ẹ fẹ́ gbọ́ àwọn orílẹ̀-èdè Saudi Arabia wọ́n ti báǹdì Nàìjíríà láti wọ ilẹ̀ wọn kò wá ń ṣe ilẹ̀ wọn nìkan kódà tó fi dórí yáàjì gan Mẹ́kà gan wọ́n ti ń báǹdì Nàìjíríà wọ́n ti ń jẹ́ kó yé Nàìjíríà pé they are worse and corrupt ilẹ̀ wọn ò dẹ́ ń ṣe ilẹ̀ tẹ́lẹ̀ corrupt Nàìjíríà ó tán àbí ó tán ṣó tán àbí ó tán ọ̀ọ́bí àní ẹ tún lẹ́yìn ṣe kọ́ ti ẹ̀ káwọn náà lè wá mọ́ wọn á máa fowó wo lẹ́yìn ẹni rọ Saudi ni o now ojú tiyín náà ti wá ṣe kí ni o ti bọ́ ojú yín ti bọ́ torí normal anything Nàìjíríà ẹ̀yin lẹ pọ̀ jù tó fi dé sí ájì ọdún yìí ẹ wo àfikọ́ lọ́run ṣọ́ yín ni o nítorí pé wọ́n yarí ẹ wo líìsì oríṣiríṣi ìlú tí wọ́n báǹdì ìpèsè wọn ò ní wọ ilẹ̀ wọn mọ́ ó pọ̀ pé wọn ò ní wọ ilẹ̀ wọn mọ́ ṣùgbọ́n yín Nàìjíríà ó pọ̀ ẹ má jẹ́ kí n máa kà fún yín kẹ́ ẹ lè gbọ́ Saudi Arabia temporary suspended wọ́n lọ ti suspend àwọn ìlú kan kódà ìwọ tó bá fẹ́ wá ṣe business the insurance of Umar wọ́n ti suspend yẹn business ló fẹ́ wá ṣe wọ́n ti suspend yẹn family visit visa fún citizens of 14 countries wọ́n ti suspend yẹn until mid-June 2025 ṣó ṣọ́ọ̀kì ẹ̀ ó ṣọ́ọ̀kì ẹ̀ torí anything àgàgà wèrè yín ẹ̀ àgbàgbà ẹ̀yin àgbà náà dáǹsì tó jẹ́ wípé kò bá làákàyè lórí yín anything ẹ ti fò lọ anything ẹ ti fò lọ ẹ máa gbọ́ o Algeria orúkọ gan ti ẹ̀rù wọn àwọn náà Algeria lẹ́ni àkọ́kọ́ Bangladesh ní ẹni ẹ̀kejì ìlú kejì tí wọ́n báǹdì nìyẹn Djibouti wọ́n báǹdì Djibouti náà sorry Egypt torí Djibouti lẹ́mọ̀ pé wọ́n sí wọ́n báǹdì Ethiopia àwọn ìlú tó ń báǹdì nìyẹn o wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe fún kódà India gan tó yẹ pé wọ́n ní oògùn gan wọ́n báǹdì wọn níbo Indonesia náà wọ́n ṣe kí ni wọ́n bojú wọn jẹ́ Iraq wọ́n jẹ ojú wọn wọ́n fojú wọn rálẹ̀ Jordan ṣe lọ́jú wọn sínú igbó ni o wọ́n ní wọn ò fẹ́ rí wọn lẹ̀ wọn mọ́ Morocco wọ́n kó kòbókòbó wọn o wọ́n lé wọn wọ́n ní ti further notice títí di June ni wọ́n máa wá ẹ wá mọ tó wá fọ́nì jù let's raise our flag to the green Nàìjíríà wọ́n lójoojúmọ́ lọ́ Nàìjíríà wọ́n ní ìwà wọn ò dáa kódà wọ́n ní wọn ò fẹ́ rí Nàìjíríà rárá Pakistan náà wà ń bẹ̀ wọ́n páàkì wọn lọ lódìdí ni Sudan wà ń bẹ̀ níṣẹ́ lọ sọ wọ́n dànù bí òkò Tunisia gankọ́ òun náà wà ń bẹ̀ wọ́n ní kọ́ lọ tún lé wọn tó Yemen ńkọ́ wọ́n ní gbogbo àwọn mẹ́rin ibẹ̀ ò rí nǹkan kan ṣe ẹ wo àdúrà àwọn èèyàn tí wọ́n ti báǹdì wọ́n lé wọn tán ni ó wọ́n lé wọn tán wọ́n ní wọn ò fẹ́ wọn lórí ilẹ̀ wọn mọ́ ti further notice ojú ti wá bó ojú ti bó so ojú ti bó ẹ wo ẹja kan àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ́ wa lógún bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá pé ìròyìn ayọ̀ rèé o pàápàá ẹ̀yin ọmọ Saudi inú wa dùn fún tẹ́ ṣe torí eléyìí tẹ́ ṣe ló ń pè ní ó ṣe gidi bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wá pé ṣẹ́rí most of them going there wọ́n kàn lọ ń gbórúkọ aláàjì sórí ni ìwà ẹranko ló pọ̀ nínú wọn bóyá nǹkan táwọn Saudi gan wò nìyẹn bóyá
ẹ kì í jẹ́ kí àjì ó yọ lára yín lọ́ fi wá wò pé ọlọ́run tí ẹ ṣe ó tiẹ̀ dá tó báǹdì wọn ó dá tó sunwọ̀n tó tiẹ̀ báǹdì wọn nítorí pé bọ́ọ̀ bá ṣe bẹ́ẹ̀ wọ́n ti tàbùkù bá àjì gan ọlọ́run ló yọ wọ́n because evil Saudi Arabia ò kí ń support evil kódà wọn ò kí ń fẹ́ fàyè gba corrupt politician bíi ti Nàìjíríà wà yìí ṣẹ́rí kí Israel náà ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nìkan gbé mi débẹ̀ ó ní kí Israel náà ṣe bẹ́ẹ̀ in fact European náà ti ṣe bẹ́ẹ̀ tí Israel náà bá ṣe bẹ́ẹ̀ tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn JP jápa lọ Jerusalem yẹn wọ́n máa já padà wá sílé nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ gborúkọ lórí ni kò sí èyí tó jẹ́ pé inú bó ṣe ń ṣe gan-an kọ́ nìyẹn ẹ wo bẹ́ẹ̀ nìkan tó jẹ́ pé ó ní tí Amẹ́ríkà náà bá ṣe kí ni tó bá báǹdì àwọn Áfíríkà láti wọ ilẹ̀ wọn pàápàá jùlọ àwọn olóṣèlú wa tó jẹ́ pé ẹ̀sìn ló fi ń ṣe ẹ má gbàgbé o àwọn traditionalist náà ẹ báǹdì wọn ẹ báǹdì everybody kọ́ lọ tún ìlú wọn ṣe torí tẹ́yìn ò bá tún ìlú tún ṣe wọn ò ní máa wá bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ wa ò ní ìyẹn ló máa fi hàn pé Ọlọ́run ti ń gbèjà wa pátápátá best news ever live bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ pé mo wonder ìdí tí Saudi Arabia fi lè tolerate Nàìjíríà dé level yìí torí wọ́n mọ̀ pé ẹranko ní Nàìjíríà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Nàìjíríà gíran with the level of immature ìyẹn gbogbo with the level of immaturity tí àwọn leaders wa ní ó ti fi hàn pé wọ́n ti balẹ̀ Saudi jẹ́ ṣùgbọ́n Saudi ká sọ pé ẹ̀yin náà ń pretend wípé orí kankan ni ṣùgbọ́n dà pé ìgbà tẹ́ bá rí pé àwọn arábì ti fẹ́ balẹ̀ wa jẹ́ wọ́n yá tètè fà wọ́n yọ àti ẹ̀dúpẹ́ owó bóyá ká sọ pé owó wa tí àwọn ìjọba máa fi ń tó máa fi ń sponsor hajj tó máa fi ń sponsor umura tó máa fi ń sponsor gbogbo ẹ̀ wọ́n á ti ẹ̀kọ́ mi ìfẹ́ sọ pé wọ́n á kó jẹ torí a mọ̀ pé tó bá tọ́jú ẹ̀ náà a ò lè rí wọ́n ní padà sàn tó fi ṣe bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wa pé orílẹ̀-èdè Israeli ló kù táwọn náà bá ṣe bẹ́ẹ̀ ẹ máa rí pé a máa kí umura wa a máa gòkè àràfà wa lógì ní òkè Olúmọ bẹ́ẹ̀ ni a máa gòkè àràfà ìyẹn ní òkè Olúmọ ìyẹn bóyá ìyẹn ló máa dá àwa máa lọ sí Jerusalem ní arákejì àbí ká máa lọ sí Jerusalem ní àgélú bóyá ìyẹn ló máa fi mọ̀ pé yes ó jẹ́ ká tún orílẹ̀-èdè ọba ṣe ẹwẹ́ ìyá mi bàbá mi bá mi like ẹ share ẹ subscribe ẹ bá tẹ̀ sí ọjàre ẹ jẹ́ ìyàwó yẹn lọ́tí pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ mo fi sọ pé a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ náà gbogbo ẹni tó bá láwọn nídé ó máa láwọn nídé bá God bless Yorùbá Nation ó dà bọ̀.